ọlọ́wọ́ bá kọ́ bá ní ilé èṣù lọ. àmín. Gbogbo tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ èṣù ni. Àwọn Yorùbá ní ọmọ àlè kò tí ì dàgbà nílùú tòrò. A sọ pé ẹnìkan ọmọ àlè ṣùgbọ́n ìwà téèyàn bá ń lò hù tára yóò máa sọ pé àbọ̀ máa lè ní. bẹ́ẹ̀ ni. Èèyàn gbọ́dọ̀ checkmate ẹ̀. Ó jẹ́ nǹkan àbànújẹ́ láti gbọ́ wípé ọmọ wa ó ń kó àwọn ọmọ bàbá rẹ̀ lọ tìmọ́lé kì í ṣàkọ́kọ́ ṣe àsìkò tó jẹ́ sòókò nílé ẹlẹ́ tí gbogbo àwọn ọmọ ọba tí a fi kọ̀ ọlọ́pàá náà ló fi kó wọn tí wọ́n láìṣẹ̀. Èmi ìwádìí náà tó jẹ́ pé mo bẹ́ sínú ẹ̀ láti rí i pé wọ́n parí ẹ̀. Nígbà ọ̀fọ̀ bá ní ó ní kí wọ́n sọ pé àwọn tọrọ àforíjì. Yóò jẹ́ pé tọrọ àforíjì yóò mú àlàáfíà dé tí wọ́n ní máa náwó nàkúnà nílé ẹjọ́. A gbà wọ́n mọ̀ràn pé kí a kọ lẹ́tà pé àwọn tọrọ àforíjì lọ́dọ̀ yà. Omi ìlú tún ṣẹlẹ̀ yìí. Ọ̀rọ̀ tipátipá, ọ̀rọ̀ tìkúùkù kọ́ léèyàn fi gba agbára. Ìjọba fi lè gba agbára ni pé ọ̀rọ̀ sùúrù, ìfẹ́ àti kẹ́hìn náwó àlàáfíà sí ọmọnìkejì kì í sọ́mọ bá bẹ́ẹ̀ ní nìkan lèèyàn náà sí. Téèyàn bá fi sùúrù gbé nǹkan níta bá fẹ́ lè mú kì í bàjẹ́. bẹ́ẹ̀ni. Níta bá fagbára mú kòkó ní le. bẹ́ẹ̀ni. Ó yà mí lẹ́nu ó jẹ́ nǹkan àbànújẹ́ pé Rashidi Olúwo wọ́n láti máa tún ṣeré ilé àti gbàdúrà fún àwa tá a fi jọba rèé. Àwa tí gómìnà bẹ́ẹ̀ ni pé ká bá fi jọba pé kò sọ́ba tó jẹ tá a lọ́wọ́ ń bẹ̀ kan tó jẹ rí. Tá a sì fi lọ́ọ́ fi jọba tá a tó ń ṣe ìtọ́jú ẹ̀ tá a ń bọ̀ tá a fún lówó oṣù tá a ń ra aṣọ sí lọ́rùn tíyàwó ẹbí máa ń lébo tá a sanwó hospital sí gbogbo ẹ̀. Ó sì máa ń sọ̀rọ̀ tó dùn ọmọ ọ̀rọ̀ sọ ọmọ yẹn convince ọlọ́run fún lọ́pọlọ yẹn. ọpọlọ jìbìtì náà nìyẹn. ẹlòmíì lo ọpọlọ tiẹ̀ sọ́nà jìbìtì ẹlòmíì lò sọ́nà dáadáa. Ó ti fi dolówó báyìí ẹ̀ tí olówó lọ́tà ń bọ̀ tó wá ń dolówó sì pò ń lówó. Olówó náà iṣẹ́ kí ló ṣe ìtọ́ lọ sí Mẹ́kà tí wọ́n lọ fi ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ó ń bú àwọn ẹlẹ́sìn ó ń bú àṣà ìṣẹ̀ṣe tiwa. Wọ́n ẹ̀ náà ìtọ́ bá dẹ̀ ti lè ṣe wọn fún lówó ṣùgbọ́n ẹni tí èmi fẹ́ ni pé ọlọ́mọdé àkábàámọ̀. àmín. Èmi kábàámọ̀ lónìí pé Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ó tì mí sí wàhálà. Olúwa o. Wàhálà tó sì mí sí náà ni pé ó gbé kan lọ́rọ̀ pé ká lọ́ọ́ fi jọba. Ní ìjọ tí ó sì jọba èmi àti Masudi Adéòtítọ́ jẹ́ SSG nínú gbajúmọ̀ gidi gan tó jókòó níbi ìjọjọ́ ìjọba. Ṣùgbọ́n kí ni èrè wa lónìí? Èrè wa ni pé adelé ìbú gbogbo ayé nípa ìwà ẹni tí a mọ̀. Torí mi ò rí ìjọ tí a fìjọ tá a fi wélé lórí. Tí Àdìó bá ní fi wélé wà ní fún lẹ́yìn ìgbà tí àgbọ̀nlọ́dí Ògùn tá a jáwé fún lórí tójú bá ń di Ògùn tán. Bàbá ó tiẹ̀ lójú bá ń di Ògùn. Ó wà nínú magazine. Nígbà yẹn ìwàkúwà lóbìnrin wá nǹkan oṣù. Wọ́n wà desperate ó sì mọ̀ pé òun kọ́ ló tọ́ sí tí ìbá ṣe agbára Arẹ́gbẹ́ ìjọba. Ó ní ẹni tí àwa tẹ̀lé lárúkọ ìjọba. Ẹ̀sọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìtọ́lọ́mbà ti yàn fún yàn. Dandan ni kó bọ́ sí Ọlọ́run rẹ̀ ni ló fi jọba. Ni ló fi tirú wa sí
irú àṣìṣe yẹn kọ́ lọ́ọ́ má jẹ́ àṣìṣe. àmín àmín. ní òní èmi láti fi òní tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé pé irú mi ṣe nǹkan àìmọ̀. Olúwa o. torí tí n bá mọ̀ ní pé èèyàn báyìí ni mi ò ní gbà fún Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ń gbà náà láti gba ẹ̀bẹ̀ tó bẹ̀ mí pé òun fẹ́ fi jọba pé ká lọ ṣe àṣìgbó ń bẹ́ẹ̀ ó ní a máa tọ́jú à ń fún lówó oṣù à ń dáṣọ sí lọ́rùn ṣùgbọ́n tọ́lọ́ ní ọ̀ṣẹ̀lẹ̀ ńlọ́ṣẹ̀lẹ̀ yẹn ní tí nìkan lè fi àsìkò yìí bẹ̀bẹ̀ ni pé kí Ọlọ́run kó bá ní tùnú orí ọ̀kan ìṣe Ọlọ́run kó má fi ìrọ́gba ìbùkún láti lọ máa fi àwọn ọmọ ọba tìmọ́lé kí a máa jẹ wọ́n kí wọ́n máa lọ fọlọ́pàá kó wọn láti Àbújá nígbà tá a lọ́lọ́pàá ní Ìwó a ní l'Óṣogbo a tún ní AIG ọ́fíìsì ńbẹ̀ ó wá di pé ó tún sọ sórí kíní pé òun ó fìyà jẹ wọ́n òun ó tì hàn máa lé gbogbo nǹkan tó lóun pé kẹ́ni kankan má bẹ́ẹ̀ ó wà lórí rédíò ọ lórí ibi tó ti pe ìjọ tó ti ń sọ̀rọ̀ ó ti wà pé ó dẹ̀ kì í sọ lọ́hùn níjó ní ìlópin rẹ̀ lọ́lọ́hùn ó sì ti jáyẹn pọ́ǹsì ó ti sọ̀rọ̀ di òjíṣẹ́ Ọlọ́hun nítorí ìfẹ́ bẹ Ọlọ́run nìkan lọ́n bá kó tùnú àwa tá a gbé débẹ̀ èébú ló ń bú wa níbi ọ̀sẹ̀ mẹ́fà ń sìn mọ́ gbọ́ pé ó bú èmi gan lára bẹ́ẹ̀ ni ọlẹ́nu mi rí jẹ́bẹ̀lẹ̀ jẹ́bẹ̀tẹ̀ bàbá òun ọmọ ń sàmì náà ni bàbá rẹ̀ ti ń gbọ́dọ̀ mi tí mò ń bọ́ tí ó máa ń lù yín. ó ní máa ń lù mí Abíọ́lá Ògúndókù. àánú bàbá owó náà kan sọ yẹn ni. mo mọ́ṣáláṣí tèmi jẹ́ member of the board of trustees mọ́ṣáláṣí tèmi tún extension ẹ̀kọ́ ibẹ̀ ló ti sọ òdíjọsẹ̀ mẹ́ta mẹ́rin lọ sí ṣùgbọ́n ìgbà tí wọ́n ní àṣà pẹ́ fún wèrè ìjó ohun wèrè ẹgbẹ̀rà ni ẹ̀rọ mi ò lè máa dá lóhùn ní tí màá máa gbàdúrà ni pé kọ́lọ́mbà yí lọ́kàn padà kí ìwò bá lè tòrò kí Ọlọ́run jẹ́ kó mọ̀ pé ilé ọba mẹ́rin lọ́wọ́ àti àti ìjẹ́ wò kí ó má ba ilẹ̀ jẹ́ torí pé tó bá balẹ̀ jẹ́ ní ìsìn ọ̀dà lọ́dọ̀ àwọn ọmọ ọba ibi tí ọkàn ìdílé tiẹ̀ ẹnìkan náà ló dá wà ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yòókù wọ́n dá wà one of three now ó ń fi ọlọ́pàá kó wọn àwọn yẹn mọ̀gbọ́n sì pé wọ́n ti lọ bá àwọn abánikẹ́dùn. ẹ bá mi ẹ dákun ẹ má bínú sá ọlọ́pàá tó fi kó wọn lọ sí Àbújá yẹn kí ló ní wọ́n ṣe. ó ní wọ́n ba òun lórúkọ jẹ́ cyber offence ló pé wọn. àwọn yẹn wọ́n pèrè àwọn àjọ wọn sọ̀rọ̀ gbogbo ibi tó ti ṣe àti tíyàwó ẹ sọ pé ó ṣe tí ò dìnáyì ní a ní a sọ wàláì mo lè fi Ọlọ́run búra pé mi ò tiẹ̀ wà á má bá wọn fi fún yẹn ṣe ṣe kìíní yẹn èmi náà gbọ́ ni ó sì dùn pé wọn ò jẹ́ ń gbọ́